Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a gbé ọ̀gá fún àkókò yìí. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ tí ẹ fi fún wa. Olóore ọ̀fẹ́, ẹ gbà ọpẹ́ wa. Àmín. Ọ̀rọ̀ yín yóò jáde ní àkókò yìí lórúkọ Jésù. Ẹ tìkára yín, ẹ bọ́ wa. Àmín. Ẹ̀mí mímọ́ yín, ẹ jẹ́ ó tọ́ wa. Àmín. Ògo ni fún Olúwa lókè. Hallelujah. Ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa. Àmín. Mo kí gbogbo wa tí a wà nílé, àwa tí a ń gbọ́ mi, bóyá òwúrọ̀ la wà àbí ọ̀sán àbí àṣálẹ́ níbi tí a ti ń gbọ́ mi. Mo kí wa wípé a kú ọdún òní, gẹ́gẹ́ bí ọjọ́ òní ti jẹ́ ìrántí nípasẹ̀ ohun tí a ń pè ní ẹ̀rí tí gbogbo wa bá. A tún pè ní àsọtẹ́lẹ̀ tí gbogbo wa bá, because it is a prophecy. Àwọn wòlíì kan ló ti sọ nípa ti ọjọ́ òní tí ó wá padà ṣẹ nígbà tí Kristi Olúwa wa, ìyẹn ni àyájọ́ tí a fi ń sàmì sí ìmọ̀ ọpẹ́, ìsinmi ìmọ̀ ọpẹ́ tí Kristi Olúwa wa gun kẹ́tẹ́kẹ́tẹ́ wọ Jerúsálẹ́mù. Èmi pè fún wa wípé ẹ̀rí ni ó sì jẹ́ àsọtẹ́lẹ̀, nítorí pé ìwé Sakaraya orí 9 ẹsẹ̀ 9 ó wípé sọ fún ọmọbìnrin Síónì pé ọba rẹ̀ ń bọ̀ wá lórí kẹ́tẹ́kẹ́tẹ́. Bẹ́ẹ̀ náà ni ìwé Matthew orí 21 láti ẹsẹ̀ 5 ó tún sọ bẹ́ẹ̀ fún wa. Èyí jẹ́ àsọtẹ́lẹ̀ tí àwọn wòlíì sọ, òun náà ni ó ṣe àmúṣẹ tí Kristi Olúwa wa tí ó fi lè gun kẹ́tẹ́kẹ́tẹ́ wọ Jerusalem. Nítorí náà àwọn ọmọ Ọlọ́run, mo máa rọ̀ wá wípé kí a máa tẹ̀lé wa nínú ọ̀rọ̀ rẹ̀. Yóò dára fún wa lórúkọ Jésù. Àmín. Mo ní yóò dára fún wa lórúkọ Jésù. Àmín Jésù. Ní òní a ó bára wa sọ̀rọ̀ lórí ohun tí mo pè ní ọkàn tuntun, a new heart, ọkàn tuntun. Máa fẹ́ sọ fún wa báyìí wípé kì í ṣe ọkàn èyí tí ẹ̀jẹ̀ máa ń ti ń ṣe pìpìpìpì yẹn ni mò ń bá wa sọ, ṣùgbọ́n àwọn ọkàn kan wà tó jẹ́ inú ọpọlọ báyìí, òun ló wà. Ìyẹn ni mo fẹ́ bá wa sọ nínú rẹ̀, nítorí pé ọkàn yìí òun gangan ló ń mú ẹ̀ṣẹ̀, òun gangan ló ń mú òtítọ́. Bí ó bá wá jẹ́ èyí tó ti jẹ́ ti òkúta, ìyẹn túmọ̀ sí wípé ó máa nílò láti jẹ́ kó di ọ̀tun. Ẹ jẹ́ kí n ṣe àpẹẹrẹ kan fún wa. Àwọn olóṣèlú nínú ayé yìí, wọ́n rò pé ohun táwọn lè fi ṣe ohun ọ̀tun nígbà tó bá jẹ́ ìjọba wọn ni pé kán fún wọn lóúnjẹ tàbí kán fi ohun kan tù wọ́n lójú. Wọ́n wá ní ìgbà ọ̀tun tàbí ohun kan ọ̀tun. Ṣùgbọ́n ó jù bẹ́ẹ̀ lọ tí a bá ń sọ̀rọ̀ nípa ọkàn tuntun, nítorí wípé wòlíì Èsíkíẹ́lì, ìran tí Ọlọ́run fi hàn, ó sọ fún wa wípé Ọlọ́run sọ wípé nítorí ẹ̀ṣẹ̀ àwọn ọmọ Ísírẹ́lì, òun yóò fún wọn ní ọkàn ẹran, òun á sì mú ọkàn òkúta kúrò. Tá bá dẹ̀ wo nǹkan tí ìwé Sáàmù wa sọ fún wa, the book of Psalm 51 verse 10, ó tún sọ ohun kan fún wa. Ṣùgbọ́n kí máa tó máa lọ nínú ọ̀rọ̀ mi, máa fẹ́ jẹ́ kí a bá mi ka ìwé Ezekiel orí 36 ẹsẹ̀ 26, that is Ezekiel chapter 36 verse 26. Èmi yóò fi ọkàn titun fún yín pẹ̀lú. Yes. Ẹ̀mí titun ni èmi yóò fi sínú yín. Yes. Èmi yóò mú ọkàn òkúta kúrò lára yín. Yes. Èmi yóò sì fi ọkàn ẹran fún yín. Hallelujah. Hallelujah. A rí wípé ọ̀rọ̀ yìí òun ni Ọlọ́run fi rán wòlíì Ezekiel nítorí àwọn ọmọ Ísírẹ́lì. Nítorí àwọn ìwà wọn, Ọlọ́run wá sọ wípé òun fẹ́ ṣe ohun tóun fẹ́ ṣe yẹn. Àkókò tóun sì fẹ́ ṣe, gbogbo àwọn tí ọkàn òkúta wà nínú wọn, òun ṣetán láti mú kúrò. Ẹ gbọ́ mi, òkúta là ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí o, tàbí àpáta. Ìyẹn túmọ̀ sí wípé tí ohunkóhun bá fẹ́ fọ́ àpáta, ó gbọ́dọ̀ jẹ́ ohun tó jẹ́ ohun irin. Tí Ọlọ́run bá wá sọ wípé òun fẹ́ mú ọkàn òkúta kúrò, òun á wá fún wa ní ọkàn ẹran. Èyí túmọ̀ sí wípé ọkàn ẹran sì dára, tí ò ní fúnyàn ní agbára láti lè jẹ́ ká tú, láti lè jẹ́ ká mọ àtúnṣe sí rẹ̀.
ẹnìkan ṣe hallelujah. Hallelujah. Ẹ máa sọ fún wa wípé ipa méjì ni ènìyàn pín sí nígbà tí mo ń sọ wípé ọkàn òkúta ń bẹ nínú ara wa. Ipa àkọ́kọ́ tí mo máa sọ fún wa ni wípé a máa rí wípé ènìyàn ó ní àfojúsùn rẹ̀. That is, there is a popular view of a human being. Ẹ̀rí ohun tí ènìyàn ní gẹ́gẹ́ bí àfojúsùn rẹ̀, òun ni wípé gẹ́gẹ́ bí ènìyàn ó máa fẹ́ ṣe ohun kan á ti lo agbára, ṣùgbọ́n tó bá dé àwọn ìpele kan kò ní lè ṣe agbára mọ́, á wá nílò ẹnìkan láti ràn án lọ́wọ́ gẹ́gẹ́ bí ènìyàn. Ìyẹn túmọ̀ sí pé ó nílò ẹnìkan láti jẹ́ kó lè tẹ̀síwájú. Bẹ́ẹ̀ náà ni àwa náà nílò Ọlọ́run láti jẹ́ kó fún wa ní ọkàn tuntun, kó sì mú ọkàn òkúta kó mú kúrò nínú wa. Ẹnìkan kí hallelujah. Hallelujah. Tí a bá wo ìwé Genesis orí 3, mi ní kàkà, ṣùgbọ́n tá bá wo láti bí ẹsẹ̀ 3 lọ sí ìsàlẹ̀, ohun tí ó ṣẹlẹ̀ ni wípé Èṣù ó ṣe àrékérekè, ìyẹn Sátánì, ṣùgbọ́n nínú ọkàn òun ni ó ti ń bá Éfà sọ̀rọ̀ yẹn. Ìyẹn nínú ọkàn rẹ̀ ó ń sọ fún wípé ẹ̀yin á máa jẹ nínú gbogbo èso. Arákùnrin àti arábìnrin, mò ń sọ fún wa wípé Sátánì ò mọ ibi tí igi ìmọ̀ rere wà o. Éfà, àwa tá a jẹ́ ènìyàn la mọ̀, nítorí pé àwọn ènìyàn ni Ọlọ́run fi hàn wípé ibi yìí ló wà. Ṣùgbọ́n nígbà tí Sátánì dé pẹ̀lú àrékérekè rẹ̀, ó wọ inú ọkàn yẹn lọ. Ìyẹn ni pé ó ti rí wípé ọkàn yẹn ò kí ń ṣe ọkàn tó ń ráyè ń bẹ ni. Sátánì rí àyè nínú ọkàn Éfà, ó wá béèrè lọ́wọ́ rẹ̀. Gbogbo ìwọ tí Sátánì bá sì ti rí àyè nínú ọkàn rẹ, ọkàn yẹn ti bàjẹ́ nìyẹn, àbí kó ti di ọkàn òkúta. Ohun méjì ló máa ṣẹlẹ̀. Tó bá jẹ́ ọkàn yẹn ti bàjẹ́, èrò tó máa rò, èrò òdì ni. Ṣùgbọ́n tó bá jẹ́ ọkàn òkúta ni, ìyẹn máa jẹ́ pé èrò kìí gbọ́ kìí gbà ni. Hallelujah. Hallelujah. A rí wípé Éfà ló wá sọ fún Sátánì wípé igi yìí tó wà láàrin ọgbà, ẹ má bínú, òun ló sọ fún Sátánì pé igi tó wà láàrin ọgbà, Sátánì ṣẹ̀ṣẹ̀ wá mọ̀. Ìyẹn túmọ̀ sí wípé bí a bá ní ọkàn Ọlọ́run, gbogbo ohun tá a fẹ́ máa ṣe á jẹ́ pé Sátánì ló máa darí ọkàn wa. Ìyẹn túmọ̀ sí wípé bí ó bá ti rí àyè níbẹ̀, á wá mú ìtó da, èyí tá fi ń ronú tó da, á bà á jẹ́, á wá fi tiẹ̀ sí. Kò wá ní sí èrò kan tá a máa rò tó máa dára ju tí ò dára lọ. Kò ní sí ohun kan tó máa sọ fún wa tá a máa fẹ́ gbà yàtọ̀ sí ti agídí ọkàn wa. Ẹnìkan bá mi ké hallelujah. Hallelujah. Ṣùgbọ́n ẹ gbọ́ mi o, kí ló wá dé ta fi ní irú ọkàn òkúta bẹ́ẹ̀, tàbí tí ọkàn wa di bàjẹ́? Ẹnìkan ké hallelujah. Hallelujah. Ìdí tó fi rí bẹ́ẹ̀ òun ló wà nínú ìwé Psalm 51 wa. Ẹ̀rí ká tó bá mi ka ẹsẹ̀ 10 yẹn, bóyá ká bá mi bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 7, Psalm 51 verse 7, káwá kà sí wá sí verse 10. Fi ewé ìsopù fọ̀ mí, Yes. èmi yóò sì mọ́, Ẹ̀ka. wẹ̀ mí, Yes. èmi yóò sì fún ju ẹgbọn òwú lọ. Ẹ̀ka. Mú mi gbọ́ ayọ̀ Yes. àti inú dídùn, Aha. kí àwọn egungun Yes. tí ìwọ ti run Yes. kí ó lè máa yọ̀. Ẹ̀ka. Pa ojú rẹ mọ́ Yes. kúrò lára ẹ̀ṣẹ̀ mi, Aha. kí ìwọ kí ó sì nu Yes. gbogbo àìṣedédé mi nù Yes. kúrò. Dá àyà titun sínú mi, Ọlọ́run. Hallelujah. Hallelujah. Ẹ gbọ́, ohun tí mò ń sọ fún wa ni wípé ìdí tá a ṣe nílò ọkàn tuntun, òun ni wípé Dáfídì kọ sáàmù yẹn tó fi jẹ́ ká mọ̀ pé láti inú ìyá wa wá, láti inú oyún wa sí ẹ̀ṣẹ̀. Ìyẹn túmọ̀ sí wípé fún ènìyàn nínú ayé yìí, a nílò ọkàn Ọlọ́run, a nílò ọkàn tuntun láti ọ̀dọ̀ Ọlọ́run, a nílò ọkàn tó máa wà pẹ̀lú Ọlọ́run, tó máa mú ọkàn òkúta kúrò. Mo ti sọ fún wa wípé gbogbo ọkàn tó bá jẹ́ ti agídí, kìí gbọ́ kìí gbà, tàbí olè, tàbí ti panṣágà, ọkàn òkúta ni. Nítorí wípé kò ní sí bọ́n ṣe lè máa bá sọ̀rọ̀ tó máa fi gbọ́. Ṣùgbọ́n nítorí pé a bí wa láti inú ènìyàn wá, àtìgbà yẹn náà láti dá ẹ̀ṣẹ̀, àtìgbà yẹn náà nírú ọkàn yẹn ti wà ní ọkàn wa. Ìdí nìyí tí Ọlọ́run fi wá rán wòlíì Ezekiel láti sọ fún àwọn ènìyàn wípé òun á fi ọkàn ẹran sí ọkàn yín. Máa fẹ́ yẹ ká tún ìwé Ezekiel yẹn kà, Ezekiel chapter 36 verse 26. Ẹ bá mi kà Ezekiel 36
verse 26. Èmi yóò fi ọkàn titun fún yín Yes. pẹ̀lú. Yes. Ẹ̀mí tuntun ni èmi yóò fi sínú yín. Yes. Èmi yóò sì mú ọkàn òkúta kúrò lára yín. Yes. Èmi yóò sì fi ọkàn ẹran fún yín. Hallelujah. Hallelujah. Ẹ gbọ́ mi dáadáa àwọn ọmọ Ọlọ́run. Mo ṣe ń tẹnu mọ́ ohun kan fún wa wípé gbogbo èrò ènìyàn tó bá ti jẹ́ ti ènìyàn ni tí ò ń ṣe ti Ọlọ́run. Ẹ gbọ́ o, mi sọ wípé a lè ronú bá ṣe fẹ́ jẹun o, ṣùgbọ́n gbogbo ohun tó bá jẹ́ ohun tó fẹ́ fún wa ní àṣeyọrí, ohun tó jẹ́ ti Ọlọ́run tá a bá fi èrò ènìyàn sí, ìyẹn túmọ̀ sí wípé ọkàn èérí là ń gbé kiri, ọkàn òkúta ni, kò tí ì ṣe ọkàn Ọlọ́run. Kábàdì sì lè ní ọkàn Ọlọ́run yìí, a ní láti padà wá sí ọ̀dọ̀ Ọlọ́run. Má jẹ́ ká wo ohun kan tí ìwé mímọ́ sọ fún wa nínú ìwé Éfésù orí 4, the book of Ephesians chapter 4 verse 22 to 24. Pé ní ti ìwà yín àtijọ́, Yes. kí ẹ̀yin kí ó bọ́ ògbólógbò ọkùnrin nì sílẹ̀, Hey. èyí tí ó díbàjẹ́ Yes. gẹ́gẹ́ bí ìfẹ́kúfẹ̀ẹ́ ẹ̀tàn. Ẹ jẹ́ ká dọ̀ hallelujah. Hallelujah. Àwọn kan hallelujah. Hallelujah. Bíbélì wípé ní ti ìwà wa àtijọ́, ẹ gbọ́ o, gbogbo àwa tá a ti bí láti inú obìnrin, a níwà àtijọ́ nínú wa o. Nítorí wípé kìkan ṣe wípé a kàn jábọ́ láti ibìkan a kàn wá, àti pé ibi tí a ń gbé inú ayé náà ni. Bíbélì tilẹ̀ sọ wípé à ń gbé inú ayé lóòótọ́ wípé ṣùgbọ́n a kì í ṣe tayé. Ó wá ní àwọn ìwà wa àtijọ́ kan wípé ká bọ́ ògbólógbò ọkùnrin nì sílẹ̀. Bàbá wo nǹkan tí ìwé Róòmù orí 12 ẹsẹ̀ 2 sọ fún wa. Ó ní mo fìyọ́nú Ọlọ́run bẹ̀yẹn ará, kí ẹ̀yin kí ó fi ara yín fún Ọlọ́run ní ẹbọ ààyè mímọ́ ìtẹ́wọ́gbà. Èyí yìí ni iṣẹ́ ẹ̀sìn yín tó tọ̀nà. Hallelujah. Hallelujah. Ẹni tó bá ní ọkàn òkúta, iṣẹ́ ẹ̀sìn ò tọ̀nà níwájú Ọlọ́run. Fífi ara wa fún Ọlọ́run, kì í tiẹ̀ ń ṣe ẹran ara yìí ni mò ń sọ. Ọkàn wa ni. Bàbá wa máa fi ọkàn wa yẹn fún Ọlọ́run. A lè fi ọkàn òkúta fún. A lè fi ọkàn tó díbàjẹ́ fún. Ọkàn ẹran, èyí tá a fi lè jọ́sìn, èyí tá a fi lè gbọ́ ohùn Ọlọ́run, èyí tá a fi lè pé níwájú rẹ̀, òun la máa fún Ọlọ́run. Ẹ rí wípé ọkàn tó wà nínú ọkàn Éfà àti Ádámù, ọkàn tó ti díbàjẹ́ ni. Nítorí pé bí Sátánì ṣe wọ inú ọkàn yẹn tó sọ wípé ẹ̀yin ò mọ rere, ẹ̀yin ò dàbí Ọlọ́run. Ẹ gbọ́ mi dáadáa, àwọn ti gbàgbé pé ẹnìkan òun ni ẹni tó ti dá wọn. Wọ́n ti gbàgbé pé ẹnìkan ló fi àwọn sínú ọgbà níbi tí àwọn ti ń gbádùn. Wọ́n wá ní àwọn fẹ́ dàbí ẹni yẹn. Ìyẹn túmọ̀ sí wípé gbogbo èrò tí kì bá ti ṣe ti Ọlọ́run, Sátánì ló mú wá. Ẹ gbọ́ mi o, Sátánì ò lágbára lórí ènìyàn. Ẹ jẹ́ ṣe hallelujah. Hallelujah. Bóyá àgbọ̀ ohun tí mo sọ yẹn, mo ní Sátánì kò ṣe kí ni? Kò lágbára lórí ènìyàn. Ṣùgbọ́n àwa ènìyàn là ń gbà láyè nítorí ó máa wọ inú ọkàn wa ni. Ó wọ inú ọkàn Éfà. Òun ló ti bẹ̀rẹ̀ sí ní sọ fún wípé èso wo lọ́lọ́run ní kẹ́ ẹ má jẹ. Ẹ gbọ́ mi dáadáa o. Tó bá jẹ́ ènìyàn ò dárúkọ èso yẹn fún Sátánì, bẹ́ẹ̀ náà ni ò ní mọ̀ o. Nítorí agbára yẹn ọwọ́ ènìyàn ló wà. Ẹnìkan kí hallelujah. Hallelujah. Nítorí náà àwọn ọmọ Ọlọ́run, mò ń sọ fún wa lónìí, bí a bá jọ̀wọ́ ara wa fún Kristi, a ó di ẹ̀dá titun. Gbogbo ọkàn òkúta ó máa kúrò ní iwájú wa. Àwọn ọmọ Ọlọ́run, màá tún fẹ́ jẹ́ ká wo nǹkan tí ìwé Kọ́ríńtì kínní orí 4 ẹsẹ̀ 16 sọ fún 1 Corinthians 4 verse 16 tó sọ fún wa. Ṣùgbọ́n ká tó di pa lọ síbẹ̀ tán máa bá mi ṣe, màá fẹ́ jẹ́ kí a mọ ohun kan wípé Ọlọ́run òun nìkan, òun ló ní àṣẹ lórí gbogbo ohun. Òun ló ní àṣẹ lórí ayé wa. Kò sí ẹlòmíì tá fẹ́ fún ní ọkàn wa. Bá a bá fún ẹlòmíì ní ọkàn wa, wọ́n á bà ọkàn wa jẹ́, wọ́n á wá jù sínú ọ̀run àpáàdì ni o. Ṣùgbọ́n bá a bá fún Kristi ní ọkàn wa, Kristi ó máa tọ́ ọkàn wa. Àwa rí ọkàn wa gbà padà ní ìjọba ọ̀run. A rí ọkàn wa gbà ní ibi ìsinmi ayérayé. A rí ọkàn wa gbà ní ibi tó dára. The book of 1 Corinthians chapter 4 verse 16. Nítorí náà mo bẹ̀ yín, Yes. ẹ máa ṣe àfarawé mi. Yes. Nítorí náà ni mo ṣe rán Tímótì sí yín. Yes. Ẹni tí í ṣe ọmọ mi olùfẹ́. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ kí n sọ ohun kan fún wa. Paul Apostoli, ohun tí Paul Apostoli ń sọ fún wa níbẹ̀ ni wípé nígbà tó ti ń kọ ìwé sí àwọn ará Kọ́ríńtì, ó ń ṣàlàyé fún wọn nítorí wípé àwọn ìrìn àjò wọn, ohun tí wọ́n yẹ kí wọ́n ṣe, irú ìrìn tó yẹ kí wọ́n rìn,
ẹni tí ó yẹ kí wọ́n fi ọkàn wọn fún. Mo máa wà níbi ọ̀dọ̀ Paul apostoli yìí dáadáa nítorí wípé nígbà tóun náà ní ọkàn òkúta, Ọlọ́run ó lọ mú ọkàn òkúta kúrò ní ọkàn rẹ̀, ó wá fi ọkàn tuntun sí. Ẹ rí wípé nínú àwọn apostoli, Paul ni ó ṣiṣẹ́ tó lágbára jù nítorí pé gbogbo ayé rẹ̀ òun ló fi gba ọkàn tuntun Ọlọ́run. Ó gbà á, ó fi gbogbo ẹ̀ gbà. Ẹ rí nígbà tó bá ń kọ ìwé sí gbogbo àwọn èèyàn, bóyá ó ń kọ sí Kọ́ríńtì ni o, bóyá ó ń kọ sí ọmọ rẹ̀ Tímótì ni o, bóyá ó tẹ̀ ń kọ sí àwọn ará Gálátíà ni o, bóyá ó tẹ̀ ń kọ sí àwọn ìlú Kólósè ni o. Ẹ rí wípé yóò máa bá wọn sọ nípa ti Ọlọ́run nítorí ó ti mọ ohun tí wọ́n ti là kọjá àti ohun tóun fúnra rẹ̀ náà ti ṣe kíni tí ó ti là kọjá. Màá fẹ́ jẹ́ ká bá mi wo ìwé Kólósè orí 4 ẹsẹ̀ 14. Ẹ gbọ́ nínú ìwé Kólósè orí 4 ẹsẹ̀ 14 yìí, mo fẹ́ sọ fún wa, Paul kọ ìwé láti kọ sí Fílípì àti Lúùkù nípa ti Démà. Ẹ gbọ́, mo ń bá ìwọ ènìyàn Ọlọ́run kan sọ̀rọ̀ ní àkókò yìí. Mo ń bá ìwọ tó jẹ́ wípé I don't know the ministry you are holding. Either you are an evangelist or you are a prophet or prophetess. Ìwọ ni mo ń fi ìrere yìí bá sọ̀rọ̀. Ṣé kìí ṣe wípé o ti kọ Kristi sílẹ̀? Ṣé kìí ṣe wípé ọkàn òkúta ti wà nínú ọkàn rẹ? Gbọ́ mi dáadáa o. Má dàbí Démà tó ti kọ ìrere sílẹ̀ o. Ohun tí Paul apostoli sọ nípa Démà ni wípé ìwọ Fílípì àti Lúùkù, ẹ gbọ́ mi o, ìyìnrere tá ń lọ yìí, Démà ti kọ̀ mí sílẹ̀ o, ó sì ń wá ayé ìsinsìnyí. Ẹ gbọ́ mi, ayé ìsinsìnyí tí Démà ń wá, ìlú Tẹsalóníkà ni ayé ìsinsìnyí yẹn wà, nítorí pé ibi tí wọ́n ti ń mutí, tí wọ́n ti ń gbáfẹ́, tí wọ́n ti ń kóbìnrin, òun ni Tẹsalóníkà. Kò wá ibẹ̀ ló fẹ́ lọ níbi tí ayé ìsinsìnyí wà, kò fẹ́ lọ sí ibi tí ìyìnrere, nítorí pé ọkàn rẹ̀ ti padà ní ọkàn òkúta. Ṣùgbọ́n nígbà tí ìyìnrere di mímọ̀, nígbà tí Paul apostoli kọ ìwé sí Fílípì àti Lúùkù, ó jẹ́ kí wọ́n mọ̀ wípé fún àkókò ìjọsìn yẹn o, Démà ò tiẹ̀ tí lè ráyè. Ìwọ náà ni mò ń bá wí, bóyá o tiẹ̀ ti dàbí Démà tó ti kọ ìyìnrere sílẹ̀, padà sí ìrònú rẹ̀. Nítorí pé Démà sì padà lẹ́yìn tí Paul apostoli kọ̀wé pé ó ti kòun sílẹ̀ tán. Àwọn Fílípì àti Lúùkù wọ́n sì bá sọ̀rọ̀ tí wọ́n sọ fún un wípé má ṣe kọ ìyìnrere sílẹ̀. A sì ká ìwé mímọ́ fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ó sì padà sí ìyìnrere Ọlọ́run. Ẹnìkan ẹ bá mi ké hallelujah. Hallelujah. Ẹ ké hallelujah. Hallelujah. Àwọn ọmọ Ọlọ́run, I want us to read the book of Colossians 4 verse 14. Can we read please? Lúùkù, Yes. oníṣègùn olùfẹ́, Yes. àti Démà, Yes. kí yín. Ẹ ká. Ẹ kí àwọn ará tí ó wà ní Laodikia, Yes. àti Nímífà, Yes. àti ìjọ tí ó wà ní ilẹ̀ rẹ̀. Praise the Lord. Hallelujah. Ohun tí mo ń sọ níbẹ̀ fún wa ni wípé ká má kàn rò pé bóyá Démà kì í ṣe ọmọ ẹ̀yìn rárá o, ọmọ ẹ̀yìn ni. Ó wà pẹ̀lú Fílípì tó wá sọ fún wọn pé àwọn wọ̀nyí wọ́n ń kí wa fún iṣẹ́ ìyìn rere ní Kólósè. Gbà tí Paul apostoli kó ní pé ní ọ̀dọ̀ òun bí yìí o, àwọn kan wà pẹ̀lú òun tó ń kí yín o fún ẹ̀yin tẹ́ ń ṣe iṣẹ́ ìyìn rere. Nígbà tó yá, òun ni Démà wá fà sẹ́yìn. Ṣùgbọ́n mo ń bá ẹ wí lónìí, ṣé kìí ṣe wípé o ti jẹ́ kí ọkàn òkúta jọba nínú rẹ? Bí ọkàn òkúta bá ti jọba nínú rẹ, ìwọ náà ti fà sẹ́yìn nìyẹn o, ò ní ọkàn tuntun. Ẹ gbọ́ mi dáadáa, olórin kan sọ wípé ohun gbogbo ló yẹ fún mi, kìí ṣe ohun gbogbo tó yẹ fún mi, òun ló lérè. Ẹnìkan kí hallelujah. Hallelujah. Ẹ gbọ́ mi dáadáa, inú ayé yìí la wà lóòótọ́, ṣùgbọ́n fún gbogbo àwa tá ń bẹ nínú Kristi, àwọn àwùjọ kan wà tí a kò lè jókòó. Nítorí náà ni ìwé Sáàmù orí 1 ẹsẹ̀ 1 ṣe sọ fún wa pé ìbùkún ni fún ọkùnrin náà, ẹ má ṣì. Ó ní tí kò rìn nímọ̀ àwọn ènìyàn búburú tí kò sì jókòó. Ìyẹn túmọ̀ sí wípé fún àwa tí a ní ọkàn Ọlọ́run, tí a ní ọkàn ẹran, ó ní àwọn ibi tá a gbọ́dọ̀ jókòó. Kẹ́nìkan sọ pé pásítọ̀ tèmi kò ní pé kí n má ṣe fàájì o, pásítọ̀ mi kò débẹ̀ o. Ìyẹn túmọ̀ sí wípé gbọ́ mi dáadáa, ọkàn òkúta lọkàn rẹ. Ẹnìkan kí hallelujah. Hallelujah. Ẹnìkan máa ṣe báyìí, àwọn wòlíì mi máa jẹ́ ni pé wòlíì tèmi ò ní pé kí n má ṣafẹ́ o. Ìyẹn túmọ̀ sí wípé ọkàn òkúta ló sì wà nínú ọkàn rẹ. Nítorí pé bí o bá gba ọkàn Kristi sí àyà rẹ, gbogbo ohun tó máa ṣe wà ti rí wípé ẹ fi ara yín fún ẹbọ ààyè mímọ́
ìtẹ́wọ́gbà, iṣẹ́ ẹ̀sìn wa tó tọ̀nà. Listen to me, if you are a prophet or a prophetess and you don't give yourself to God as a living sacrifice, you are not there. Tó bá jẹ́ pé wòlíì ni ẹ́ tàbí ajíyìn rere tá a wá bá ọ níbi ìbùjókòó tí ò dá, ẹ gbọ́ mi, ẹ má bínú o, ẹ jẹ́ kí n sọ eléyìí fún wa dáadáa. Wòlíì ò kí ń lọ tayò, ayò ọlọ́pọ́n tó máa wá jókòó síbẹ̀ ló máa ní máa bọ̀, máa pàyà ẹ láyò, máa pa bàbá ẹ láyò. Ibi ìjókòó tí ò dá nìyẹn. Bí wòlíì kan bá dà, wòlíì tèmi ò dẹ̀ ní kí n máa ṣe game now, wòlíì mi ò ní kí n máa jókòó síbẹ̀. Irọ́ o, ohun tí mò ń sọ fún wa ni wípé ó ní inú ayé la wà lóòótọ́, ṣùgbọ́n a kì í ṣe tayé, kì í ṣe gbogbo nǹkan tó ń ṣe nínú ayé yẹn la lè bá wọn ṣe, nítorí wípé Ọlọ́run ti fún wa ní ọkàn tuntun. Ọkàn tirẹ̀ tí ọkàn tó fún wa ti yàtọ̀ sí àwọn ọkàn tó ti díbàjẹ́ tàbí àwọn ọkàn alágídí tó ń ṣe ọkàn òkúta. Ẹnìkan ẹ ké hallelujah. Hallelujah. Ẹnìkan ẹ ké hallelujah. Hallelujah. Ẹ gbọ́ mi dáadáa, tá bá wo ohun tí ó ń ṣẹlẹ̀ bí irú àkókò yìí tá a wà yìí, tá a sọ wípé ọjọ́ tí Kristi gun kẹ́tẹ́kẹ́tẹ́ wọ Jerusalem, a rí wípé ọkàn àwọn ènìyàn nígbà tí wọ́n rí Kristi ní Jerusalem, inú wọn kọ́kọ́ dùn ó, wọ́n pariwo Hosanna, Hosanna fọmọ Dáfídì ni o. Ṣùgbọ́n ẹ gbọ́, àkọsílẹ̀ Bíbélì ni pé wọ́n kan Hosanna lénìí, kàn mọ́ àgbélébù lọ́la. Ìyẹn túmọ̀ sí wípé ọkàn òkúta ń bẹ nínú wọn. Ọkàn òkúta yẹn ló ń sọ fún wọn pé kán ṣe kíni, kán kàn mọ́ àgbélébù. Ẹnìkan kí hallelujah. Hallelujah. Ṣùgbọ́n Jésù náà dẹ̀ ṣiṣẹ́ o, bó ti wọ Jerusalem lọ, ó wo gbogbo àwọn tí wọ́n ń pè Hosanna yẹn, ó rí wípé iṣẹ́ bàbá mi ní láti ṣe. Ẹ má gbàgbé pé mo sọ fún wa pé àsọtẹ́lẹ̀ ni ọ̀rọ̀ Jésù. Àsọtẹ́lẹ̀ láti ẹnu àwọn wòlíì ní ohun tí ó ṣẹlẹ̀ sí Jésù tó fi gun kẹ́tẹ́kẹ́tẹ́ wọ Jerusalem. A rí pé àsọtẹ́lẹ̀ yẹn òun ni Jésù wá múṣẹ, tí ó fi sọ wípé ilé àdúrà la ó máa pe ilé bàbá mi. Èé ṣe tẹ́ fi fẹ́ sọ di ihò ọlọ́ṣà, èé ṣe tí ọkàn yín fi fẹ́ di ọkàn ìbàjẹ́, èé ṣe tí ọkàn yín fi fẹ́ di ọkàn òkúta. Ó wà ní ó ní àwọn tó ń tà àti àwọn tó ń rà ó lè jáde. Ẹ gbọ́, mò ń sọ̀rọ̀, mò ń bá ẹnìkan wí, gbogbo ọkàn òkúta wo ni Sátánì ti dìrù ẹ́, òun ló ti dì sí ọkàn rẹ. Bí Olúwa ti ń bẹ níwájú ẹni tí èmi dúró lónìí, ó yá ọkàn òkúta yẹn Ọlọ́run mú kúrò lónìí. Àmín. Ẹ gbọ́ mi dáadáa o, púpọ̀ àwọn ajíhìnrere pàápàá jùlọ àwọn akọrin láwọn ọjọ́ wa, ó tiẹ̀ ti wá pọ̀ nínú àwọn ọjọ́ wa nísìn, ọkàn òkúta ló wà nínú ọkàn àwọn ajíhìnrere olórin yẹn nísìn o. Ẹ rí orin tó bá wà nínú ayé, òun ló máa fẹ́ kọ. Ẹnìkan kí hallelujah. Hallelujah. Nítorí ọkàn òkúta tó wà nínú wọn fẹ́ ní ọkàn Ọlọ́run rárá, wọ́n wá máa yí, ẹlòmíì ò tiẹ̀ ní yí. Bọ́n ṣe kọ́ níta yẹn lòun náà máa ṣe kíni, ló máa kọ́ yẹn nínú ìjọ. Ṣùgbọ́n ẹ gbọ́ mi, fún gbogbo ẹni tó bá ní ọkàn Ọlọ́run, orin tó máa kọ gẹ́gẹ́ bí ajíhìnrere, ó máa jẹ́ orin tí a fún ẹ láti inú ẹ̀mí. Oh my sumia, and I wonder these days, you will see an evangelist in song cannot sing and quote a reference from the Bible, cannot sing and quote an hymns correctly. Àwọn ajíhìnrere wọn ò tiẹ̀ ní lè kọ orin inú ìwé dáadáa. Ẹsẹ̀ mẹ́rin náà ni orin inú ìwé máa ń gbà mí o, wọn ò ní lè kọ ẹsẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin. Ṣùgbọ́n tó bá jẹ́ tinú ayé yẹn ni wọ́n á lè kọ. Ìyẹn túmọ̀ sí wípé ọkàn wọn ò tí ì sí ní ọ̀dọ̀ Ọlọ́run. Mo dẹ̀ ń jẹ́ kó rán wa létí, ẹ bá mi ka ìwé Róòmù yẹn orí 12. Mo fẹ́ fi rán wa létí dáadáa ni wípé mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ yín ará, kí ẹ̀yin kí ó fi ara yín fún Ọlọ́run ní ẹbọ ààyè mímọ́ ìtẹ́wọ́gbà. Iṣẹ́ ìsìn wa tí ó tọ̀nà nìyẹn. The book of Romans chapter 12 verse 2, òun ló sọ bẹ́ẹ̀ fún wa. Nítorí pé ó ní kí a má da ara wa pọ̀ mọ́ ayé yìí, ká nínú ìrònú ara wa. Tẹ́ bá ti rí ẹ̀ka fún mi. Kí ẹ má sì da ara yín pọ̀ mọ́ ayé yìí. Yes. Ṣùgbọ́n kí ẹ paradà láti di titun ní ìró inú yín. Ẹ̀dùn rẹ̀, praise the Lord. Hallelujah. Ṣé mọ̀ pé ní ìgbà tá a bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí, mo sọ fún wa wípé àwọn olóṣèlú tán bá fẹ́ wò wípé àwọn fẹ́ dùn aráàlú nínú, wọ́n ní ìgbà ọ̀tun, àwọn fẹ́ change, wọ́n wá nǹkan láti fi dọ́gbọ́n tan àwọn ará ìlú. Tán bá fi wá tan ará ìlú, wọn ò ní fún wọn níṣẹ́. Ló dà wípé ẹni tó wá lọ fúnni ní oko ìdí ọ̀pẹ́rọ, tàbí ẹni tí ó tó ń fúnni lẹ́ja,
tí ò kọ́ ni bí wọ́n ṣe ń ṣe kíni bí wọ́n ti ń pa ẹja. Ẹnìkan kí hallelujah. Hallelujah. Àwọn ọmọ Ọlọ́run, ohun tí mò ń sọ fún wa ni wípé fún gbogbo wa, nítorí wípé a bí wa láti inú obìnrin, automatically we are bound to carry different hearts. We are bound to carry a stoning heart. We are bound to carry a dirty heart. But bí a bá wá fi ọkàn wa fún Ọlọ́run, a rí wípé Ọlọ́run á fi ọkàn tuntun sí. Olórin kankan, mo ti padà sọ́dọ̀ rẹ o bàbá ló pè mí pé kí n padà, èmi ti padà sọ́dọ̀ rẹ. Ìyẹn túmọ̀ sí pé ó mọ̀, ẹgbọ́n mi o, béèyàn bá lè sọ wípé fún mi ní ohun tuntun, ẹni yẹn mọ̀ wípé nǹkan tó ń lò dáa. Mi fẹ́ lọ sí ìtàn Dáfídì ni, ṣùgbọ́n Dáfídì mọ̀ pé ìgbé ayé tóun gbé ọkàn burúkú lọkàn tó ní. Ẹnìkan kí hallelujah. Hallelujah. Ọkàn Dáfídì ọkàn òkúta, ọkàn ìkà, ọkàn àpànìyàn ni, nítorí wípé ìyàwó ọmọ ọ̀dọ̀ rẹ̀, ìyàwó ọmọọṣẹ́ ọmọ ogun Ùráyà, òun ló mú ó wá lọ pa ọkọ ẹ̀. Ẹni pé ọkàn àpànìyàn ló ní. Ó tún ní ọkàn àgbèrè àti panṣágà, àbí bẹ́ẹ̀ kọ́? Ó tún ní ọkàn àìdáríjì ni. Ẹnìkan kí hallelujah. Hallelujah. Nítorí náà nígbà tó mọ̀ tán wípé ọkàn òun ọkàn burúkú lòun ń gbé, ó ní ó rẹ ara rẹ̀ sílẹ̀, ó fi eérú kùn orí rẹ̀, ó wá bẹ̀rẹ̀ sí ní bẹ Ọlọ́run. Nítorí náà fún gbogbo ẹni tó bá fẹ́ ọkàn títún, ẹni ẹ ti gbọ́dọ̀ mọ̀ wípé ọkàn àtijọ́ tàbí ọkàn tó ti bàjẹ́ tàbí ọkàn òkúta lòun ń gbèrò. Bó o bá tí mọ̀ kó o mọ̀ lónìí, nítorí pé ìwọ ni mò ń bá wí. Mú kan tí ẹ ń bá wa wí, nítorí pé àwa tí a ń pera wa lọ́mọ lẹ́yìn Kristi jù ní ìsìn, àwa ló jẹ́ pé ọkàn òkúta àti ọkàn tó díbàjẹ́ là ń gbé kiri. Tá bá wo inú ilé ìjọsìn káàkiri púpọ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn ajíhìnrere tó ń kọrin yẹn, ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọn ò lè jọ́sìn fún Ọlọ́run láì ṣe pé wọ́n wá fún wọn lówó. Ẹ má bínú, mi ní pé iṣẹ́ wọn ni o, ṣùgbọ́n ní ìjọ tó ti ń jọ́sìn, wọn ò mọ̀ yàtọ̀ wípé ó wá jọ́sìn níjọ, yàtọ̀ sí wípé wọ́n pè gẹ́gẹ́ bí ẹni tó wá. A ṣàfẹ́ gbowó, á ní tẹ́ bá fẹ́ gbọ́hùn mi nínú ìsìn lónìí, àfi kẹ́ ẹ sanwó ìjọ tó dẹ̀ ń lọ ni. Àwọn ohun tí mò ń sọ fún wa ni pé we must first carry a new heart. Àwọn yẹn ohun ló máa sọ fún wa ohun tá a ní láti ṣe àbí ohun tá a ní ṣe. Ẹgbẹ́ nǹkan tí Èlíṣà sọ fún Gèhásì ni, ó ní ṣé ajé àkókò yìí ni àkókò gbígba ọrẹ. Ìyẹn túmọ̀ sí pé kìkan ṣe gbogbo ìgbà náà la máa gba ọrẹ. Gẹ́gẹ́ bí àwa ajíhìnrere, mi sọ wípé a lè gba ọrẹ, ṣùgbọ́n ohun tí mò ń sọ ni pé níjọ tán mọ̀ wá sí ta ti ń jọ́sìn, ẹ jẹ́ kán mọ̀ wípé Ọlọ́run wa là ń jọ́sìn fún níbẹ̀. Ẹ má máa jẹ́ ká ṣẹ̀ṣẹ̀ máa sọ fún ọ pé pastor sir, tẹ́ bá máa gbọ́ òun, if I want to minister here today, ẹ tún máa sanwó. Ẹ mọ̀ pé I'm a famous singer in the world now. Ẹnìkan kí hallelujah. Hallelujah. Ohun tí mo ń sọ fún wa ni pé a mọ̀ ẹ́ lóòótọ́ gẹ́gẹ́ bí olórin tó ń kọrin, ṣùgbọ́n bó bá di ibi tó ti ń jọ́sìn, jẹ́ kí gbogbo ìjọ ibi tó ti ń jọ́sìn yẹn mọ̀ wípé gbogbo ọkàn rẹ òun ló fi ń jọ́sìn fún Ọlọ́run. Jẹ́ kí àwọn ọmọ ìjọ ẹ mọ̀ pé òun fi ọkàn rẹ jọ́sìn fún Ọlọ́run. Má ṣe jẹ́ kí ọkàn owó lójoojúmọ́, ẹ wo kí Ọlọ́run yíyé wa padà. Ẹnìkan kí hallelujah. Hallelujah. Mo ń sọ̀rọ̀ nípa Démà tó ti kọ ìrere sílẹ̀. Bọ́dọ̀ yẹn ṣe rí nìyẹn o. Gbogbo àwa tá a bá jẹ́ forsaken Démà, nǹkan burúkú ló wà lọ́kàn wa o, nítorí ohun afẹ́ la máa gbèrú. Ẹnìkan kí hallelujah. Hallelujah. Ohun afẹ́ ni a ní lè ṣe nǹkan kan fún Kristi láì ṣe pé wọ́n fún wa lówó. Bóyá a fẹ́ gbàdúrà ni o, bóyá a fẹ́ lọ ṣe ìrere ni o, bóyá a fẹ́ lọ ìta gbangba ni o, bóyá a tẹ̀ fẹ́ ṣe ìṣòru ni nínú ìjọ tá ń lọ, a ní lè má ṣe nǹkan yẹn láì ṣe pé a gbowó. Mi sọ pé owó ò dára, ṣùgbọ́n ẹ má yẹ ká wá ayé ìsinsìnyí. Ẹ jẹ́ kí ọkàn wa wà nínú ọkàn Kristi, nítorí pé òun ni ó ń fi ohun gbogbo fún ni, òun ló ń ṣe ohun gbogbo, lẹ́yìn rẹ̀ kò tún sí ẹlòmíràn mọ́. Nígbà tí màá tún mú wa lọ sínú ẹsẹ̀ Bíbélì kan, ṣùgbọ́n kí n tó mú wa lọ sínú ẹsẹ̀ Bíbélì yẹn, ẹ gbọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí fún gbogbo àwa tí ẹ ń wò mí. God bless you as you are watching. God bless you as you are sharing it. Ṣùgbọ́n fún gbogbo àwa tá ń wò mí tí a sì ń gbọ́ ọ̀rọ̀ ẹnu mi, ẹ gbọ́ gbólóhùn tí mo fẹ́ sọ fún wa yìí. Ẹnìkan yóò sì ṣe àmì tó rinlẹ̀ dáadáa. Ẹ gbọ́
Jésù gun kẹ́tẹ́kẹ́tẹ́ wọ Jerúsálẹ́mù ni o. Gbogbo ọkàn àwọn tó ń tà tí ń rà níbẹ̀, òun ló lé jáde láti sọkàn wọn di titun. Ẹ gbọ́, gbogbo àjèjì tí ń tà àti tí ń rà nínú ọkàn rẹ, bí Olúwa ti ń bẹ níwájú ẹni tí èmi dúró lónìí, ó yá lórúkọ Jésù, iná Ọlọ́run tí wọ́n jáde bẹ́ẹ̀. Àmín Jésù. Gbogbo ọkàn òkúta, ẹ gbọ́ mi dáadáa. Bíbélì ní àyà yóò pa àwọn àjèjì, wọn ò fi ìbẹ̀rù bojo sá jáde níbi kọ̀lọ̀fín wọn. Gbogbo àwọn àjèjì nínú ọkàn rẹ tó ń jẹ́ kó gbé ọkàn ìdíbàjẹ́ tàbí tó ń jẹ́ kó gbé ọkàn òkúta kiri, bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ sì ń bẹ láàyè, lórúkọ Jésù, ó yá ó gba ọkàn tuntun lónìí. Àmín. Hallelujah. 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 A máa ka ìwé Èsíkíẹ́lì orí 3, a máa kà á ní ẹsẹ̀ 1 títí dé bí ẹsẹ̀ 4 wá sí ìsàlẹ̀. Ìwé Èsíkíẹ́lì orí 3, a máa kà á láti ẹsẹ̀ 1 wá sí ìsàlẹ̀. Ṣùgbọ́n ẹ gbọ́ mi, ọ̀rọ̀ yìí òun ni mo fẹ́ fi bá wa ṣe ọ̀rọ̀ ìtùnú kí a lè gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run dáadáa. Ọ̀rọ̀ Ọlọ́run yìí òun ni mo fẹ́ mú fún ìwọ tó ń gbọ́ mi, wípé bí ọkàn rẹ bá ti jẹ́ ọkàn tó ti ní ọkàn òkúta, tó sì gba Kristi ní Olúwa àti olùgbàlà rẹ, ọ̀rọ̀ yìí ni mo wá fẹ́ fún ẹ lónìí. Ìwé Èsíkíẹ́lì orí 3, ẹ kà láti ẹsẹ̀ 1. Pẹ̀lúpẹ̀lú, Yes. ó wí fún mi pé ọmọ ènìyàn, jẹ́ ohun tí ìwọ rí, jẹ́ ohun tí o rí yìí, jẹ́ ìkàwé yìí, sì lọ bá ilé Ísírẹ́lì sọ̀rọ̀. Mo sì ya ẹnu mi, ó sì mú mi jẹ ìkà ìwé náà. Ó sì wí fún mi pé ọmọ ènìyàn, mú kí ikùn rẹ jẹ́, kí ó sì fi ìkà ìwé yìí, tí èmi fi fún ọ, kún inú rẹ. Ẹ jẹ́ ká dúró bẹ̀. Hallelujah. Hallelujah. Listen to me, fún gbogbo àwa tá ń gbọ́ ohùn mi, tí a sì ti ṣetán láti gba Jésù ní Olúwa àti olùgbàlà wa. Ohun tí mo mú wá sí iwájú wa ni wípé ohun kan wà tá ní láti jẹ. You must eat the scroll of the book. And the scroll of the book we are having is our Holy Bible. Ìwé mímọ́ wa yẹn òun ló gbọ́dọ̀ jẹ. Bíbélì ní pé ó sì mú ikùn mi jẹ. Listen, kò kí n ṣe Psalm 24 nìkan ló gbọ́dọ̀ mọ̀ ká tàbí Psalm 25. Ó gbọ́dọ̀ lè mọ ọ̀rọ̀ Ọlọ́run. Nígbà tó bá mọ ọ̀rọ̀ Ọlọ́run, bí Sátánì bá tilẹ̀ wá, bí Sátánì bá wá lè sọ fún láti ọ̀rọ̀ Ọlọ́run tó kà. Ṣùgbọ́n tó bá mọ ìka ìwé yìí, ò ní lè bá àwọn ẹlòmíì sọ̀rọ̀. Ò tí ẹ̀ ní lè mọ̀ bóyá ọkàn òkúta lọ wọ́n ń gbé kiri tàbí ọkàn ti Ọlọ́run. Ó wá ní jẹ́ kí ikùn rẹ jẹ́. Ẹnìkan kí hallelujah. Hallelujah. Ohun tí Bíbélì ń sọ bẹ́ẹ̀ yẹn pé kí ikùn wa jẹ́, òun ni pé ní gbogbo nǹkan tá bá ti kà nínú Bíbélì yìí, a gbọ́dọ̀ jẹ ohun tí ó máa wà nínú wa. Ẹnìkan kí hallelujah. Hallelujah. Púpọ̀ àwọn Kìrìsìtẹ́nì kan wà tán bá ti fẹ́ sùn, wọ́n á fi Bíbélì rọrí pé káwọn má bàa lálàkálà. Ìyẹn túmọ̀ sí wípé wọn ò tí ì jẹ ọ̀rọ̀ Ọlọ́run, wọn ò tí ì jẹ ní o. Nítorí tán bá jẹ, tí ikùn wọn bá ti jẹ, tí wọ́n bá ti ẹ̀sùn, tí nǹkan kan bá ṣẹlẹ̀, èyí tí wọ́n ti jẹ yẹn, òun ni wọ́n máa lè fi sọ̀rọ̀. Tẹ́ bá kà á, ó ní mo sì mú kí ikùn mi jẹ́, ẹ kà á. Nígbà náà ni mo jẹ́, ó sì kún inú rẹ̀. Ó kún inú. Yes. Nígbà náà ni mo jẹ́, Yes. ó sì dàbí oyin ní ẹnu ní dídùn. Ẹ jẹ́ ká dúró bẹ̀. Praise the Lord. Hallelujah. I want to tell someone today, like seriously, if you don't have a quiet time or you don't have your personal time to pray and read the scripture, you are not there. It is an error. It is I don't want to know that error, but error that you don't have a quiet time and you don't have a time to pray or to read the holy book. Ìyẹn túmọ̀ sí wípé bó o bá ti ń ka ọ̀rọ̀ Ọlọ́run ni yóò máa yí ọ, ni yóò máa dùn. Ẹgbẹ́ o, fún gbogbo àwọn tá a ní ọkàn Ọlọ́run, I want to tell you, ọ̀rọ̀ Ọlọ́run dùn, ọ̀rọ̀ Ọlọ́run dùn ni, tá a bá wá gbà á láyè ni o. Tá a bá ti gbà á láyè, ńṣe ló máa dàbí ohun tó korò lẹ́nu wa. Ẹ bá mi kà síwájú. Ó sì wí fún mi pé ọmọ ènìyàn, lọ tọ̀ ilé Ísírẹ́lì lọ. Lọ tọ̀ ilé Ísírẹ́lì lọ. Kí o sì fi ọ̀rọ̀ mi bá wọn sọ̀rọ̀. Ẹ jẹ́ ká dùn bẹ́ẹ̀. Praise the Lord. Hallelujah. Like seriously, praise the Lord. Hallelujah. Ẹ gbọ́ mi dáadáa, fún gbogbo àwa tí a ní ọkàn Ọlọ́run, ní gbogbo ìgbà tí a bá ti ní orí ọ̀fẹ́, òun ni a gbọ́dọ̀ máa wàásù ìrere Kristi o. Bó bá bá wa nínú mọ́tò, ẹ jẹ́ á wàásù ìrere Kristi ń bẹ. Tó bá bá wa ní ọjà, bóyá pẹ̀lú kọ́sítọ́mà wa kan, ẹ jẹ́ kí á wàásù ìrere fún. Kọ́sítọ́mà míì a lè rí nínú ojú rẹ̀
tàbí níbi tó ti ń bá wa ṣe transaction pé ọkàn tó ní bóyá ọkàn olè ní tàbó fẹ́ fi ṣe àyípo a lè lórí ọ̀fẹ́ tí Kristi fún wa ká sọ fún un ká jẹ́ kó mọ̀ pé a mọ̀ wípé ó fẹ́ ṣe ìgbájú ẹ̀ ni o ká sì fi àkókò ta ní ká fi wà ìwọ kọ́ ló máa sọ wípé ó lè má gbọ́ nítorí pé ìwọ kọ́ ló dáa ìwọ kọ́ ló máa sọ pé tó bá wàásù fún ó lè má gbọ́ nítorí wípé ò tí ì wàásù fún tó bá wàásù fún ó máa gbọ́ ṣùgbọ́n kó tó lè wàásù fún o gbọ́dọ̀ ti ní ọkàn tuntun o sì gbọ́dọ̀ ti lè jẹ ọ̀rọ̀ Ọlọ́run ẹnìkan ké hallelujah ẹnìkan gbọ́ gbólóhùn mi yìí tó sì ń wò mí ìwọ ni mò ń bá wí tí mo rán ọ̀rọ̀ yìí sí kó o sì ṣe àmì tó rinlẹ̀ dáadáa mo sọ ọ̀rọ̀ Ọlọ́run jáde sí ayé rẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí yóò ṣe àyípadà ayé rẹ ó yá ní gbígbọ́ lónìí lórúkọ Jésù kó ṣe ìgbàlà ọkàn rẹ. Àmín. Mo ní lónìí kó ṣe ìgbàlà ọkàn rẹ. Àmín. Jésù Olúwa wa. Àmín. Ẹ gbọ́ máa tún jẹ́ ká tún sì gba àdúrà kan sí. Ẹ gbọ́ mi dáadáa. Ẹ wo béèyàn bá kó ọkàn òkúta mú sọ́lẹ̀ kan o. Ọkàn òkúta òun ṣe ọkàn tó bọ̀rọ̀ o. Èèyàn ò lè ṣe òkúta kó jiná. Béèyàn bá sì ṣe ẹran á jiná. Nítorí náà tó bá jẹ́ ọkàn òkúta ni òun ló ní agbára ṣùgbọ́n ẹ gbọ́ ẹ jẹ́ kẹ́nìkan ṣe àmì dáadáa nítorí wípé ọkàn òkúta tó ń gbé kiri yẹn Sátánì fẹ́ fi ṣe ìjákulẹ̀ níbi iṣẹ́ fún ẹni o Sátánì fẹ́ fi ṣe ìjákulẹ̀ nínú ìdílé rẹ ni o ṣùgbọ́n nítorí tí ọ̀rọ̀ Ọlọ́run jáde sí ọ lónìí gbogbo ìwọ tí ó ń gbé ọkàn òkúta kiri àti ẹ̀gbọ́ ẹnìkan gbọ́ ohùn mi wọ́n ti bá ìwọ àti ọkọ rẹ parí ìjà rí dọ́jọ́ pípẹ́ o mà gbọ́ ìyẹn túmọ̀ sí pé ọkàn òkúta yẹn ṣì wà nínú ọkàn ẹ ṣùgbọ́n bó ti ń gbọ́ mi lónìí ọ̀rọ̀ Ọlọ́run wípé ìdílé rẹ dára ju tàwọn ẹlòmíràn lọ nítorí o gbọ́dọ̀ gba ọkàn ẹran láti jẹ́ kí ìdílé rẹ dára mo sọ̀rọ̀ àṣẹ jáde sí ẹ lónìí lórúkọ Jésù ó yá ọkàn òkúta tó tú ilé rẹ yẹn tí ò jẹ́ kó ní àlàáfíà ó yá ọkàn òkúta náà kó jáde kúrò lọ́kàn rẹ mo ní ọkàn òkúta náà kó jáde kúrò lọ́kàn rẹ Jésù Olúwa wa a sì ní gbólóhùn àdúrà méjì ẹnìkan kí hallelujah ẹnìkan kí hallelujah ìwé sáàmù wa àmà sáàmù yẹn ló dùn dáadáa Psalm 24 tá a máa ń kà ní níbi àwọn ẹsẹ̀ ibi ìsàlẹ̀ yẹn ó ní ẹ gbé orí yín sókè ẹ̀yin ilẹ̀kùn ẹnu ọ̀nà ẹ gbọ́ mi dáadáa ẹnìkan tó máa ṣe àmì mẹ́ta dáadáa ni mò ń bá wí ẹ gbọ́ mi gbogbo ọkàn òkúta tí Sátánì sì yí sí ọkàn rẹ tó ti yí sí iwájú rẹ tó ń bẹ ẹsọ tó ti ẹgbọ ẹlòmíín wà ẹni tó fẹ́ ràn lọ léèwé wà o ọmọ mi wà ẹni tó fẹ́ ràn lọ léèwé wà tó fẹ́ sanwó ẹ̀ ó kàn ń sákiri ni ó ń sákiri ẹ gbọ́ ní àkókò yìí ó gba ìtúsílẹ̀ kúrò nínú ọkàn òkúta o nítorí èní ni ọjọ́ àṣepé rẹ nítorí èní ni ọjọ́ rẹ èyí sì ni ọjọ́ ìtúsílẹ̀ rẹ mo kéde ọ̀rọ̀ Ọlọ́run sí ayé rẹ gbogbo ìwọ tó ń gbé ọkàn òkúta láì tí ì lọ síbi ẹ̀kọ́ ó yá láti àkókò yìí lórúkọ Jésù ó yá gba ọkàn tuntun lónìí. Àmín. Mo ní gba ọkàn tuntun lónìí. Àmín. Jésù Olúwa wa. Àmín. Àdúrà kan ṣe tó kù ní àjọ máa gbà ní ìwọ tó wà nílé kó máa sọ fún wọn pé Kristi Olúwa. Kristi Olúwa. Mo jẹ́wọ́ rẹ ní olùgbàlà mi lónìí. Mo jẹ́wọ́ rẹ ní olùgbàlà mi lónìí. Gbogbo ọkàn òkúta tí mò ń gbé kiri. Gbogbo ọkàn òkúta tí mò ń gbé kiri. Gbogbo ọkàn tó ti díbàjẹ́. Gbogbo ọkàn tó ti díbàjẹ́. Mo fẹ́ padà sọ́dọ̀ rẹ lónìí. Mo fẹ́ padà sọ́dọ̀ rẹ lónìí. Èmi wípé èmi kì yóò bí ọ nínú mọ́. Èmi wípé èmi kì yóò bí ọ nínú mọ́. Ọ̀rọ̀ yẹn kéde ṣùgbọ́n èmi wípé èmi kì yóò bí ọ nínú mọ́. Èmi wípé èmi kì yóò bí ọ nínú mọ́. Gba ayé mi lónìí. 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 Jésù Olúwa wa. Àmín. Bó bá ti sọ ọ̀rọ̀ tí mo sọ fún ọ yìí o ti ní liberty láti lọ àwọn ilé ìjọsìn tó bá súnmọ́ ẹ torí wípé wọ́n ń sọ ọ̀rọ̀ Ọlọ́run níbẹ̀ gbogbo àwọn ohun yòókù a ó wá fi kún fún ẹ níbẹ̀ bó bá ti fi ayé rẹ fún Kristi tó bá ti gba ọkàn tuntun Ọlọ́run lọ sí àwọn ìjọ tó mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run ló ń bẹ níbẹ̀ o wọ́n á sì wá fi ìyókù bọ ẹ wà wá lè jẹ ìka ìwé náà wà wá lè jẹ dáadáa yóò dára fún wa lórúkọ Jésù. Àmín. Mo ní yóò dára fún wa lórúkọ Jésù. Àmín. Ẹ̀yin ará tẹ́ ń wò mí nílé orúkọ mi ni Pastor Olúwaṣògo Matthew Ilẹ̀bí láti ìjọ wa Sacred Sinus Church Ìlérí Ayọ̀ Parish tí ó wà ní Ọbádá ní àdójúkọ ilé ẹ̀kọ́ Adéoyè Lambo òun ló wà ní títí express yẹn tí ó ń lọ sí ọ̀nà Èkó ìyànà school Adéoyè Lambo yẹn bẹ́ẹ̀ náà ni ìjọ wa wà níbẹ̀ mo gba Ọlọ́run gbọ́ fún orí ọ̀fẹ́
mo gba ẹ̀yin náà gbọ́ tẹ́ ń gbóhùn mi nítorí pé ẹ̀mí mímọ́ Ọlọ́run ń bá yín ṣiṣẹ́. Mo kàn fẹ́ jẹ́ kó ń ṣe ọ̀rọ̀ ẹ̀sìn tàbí ìjọ ni mò ń bá ọ sọ, ṣùgbọ́n mò ń bá ọ sọ̀rọ̀ Kristi èyí tó ń ṣe iyebíye fún ayé rẹ. Kò ní ṣe ní ìjọ tó o bá ń lọ gba Kristi ní Olúwa àti olùgbàlà rẹ, yóò dára fún wa o. Lẹ́ẹ̀kan sí mo kí wa pé a máa kú ọdún ti Palm Sunday yìí lórúkọ Jésù, a ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé. Àwọn màmá wa tán ti jókòó pẹ̀lú mi tá a jọ ń kó ètò yẹn lọ, àwọn nìyí, àwọn ni màmá wa Dorcas Òkèsànjọ́, àwọn ni wọ́n wà pẹ̀lú mi níbí. Mọ́mí, God bless you, ó ti dára fún yín, ẹ̀mọ́ Ọlọ́run ní dágbére fún yín. Bẹ́ẹ̀ tí ń fi ara yín jọ́sìn fún Ọlọ́run, bẹ́ẹ̀ tí ń fi ọ̀nà yín sílẹ̀ lórúkọ Jésù, Ọlọ́run yóò bá yín ṣiṣẹ́. Jésù Olúwa wa. Àmín.